Ẹ kú dédé àsìkò èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi ṣàmọ̀ bó ṣe ń lọ nígboro ayé lórí ọ̀rọ̀ ọmọ Ṣọlá Ṣóbọ̀wálé tó ṣe ìgbéyàwó nísẹ̀mí òpin ọ̀sẹ̀ tó kọjá yìí. Níbẹ̀ ni a ti rí ọkọ tó dijú mọ́rí kankan Francis Oshinloye tó dijú mọ́rí kankan ìyẹn ọkọ Mide ọmọ Ṣọlá Ṣóbọ̀wálé tí ó ṣe ìgbéyàwó ní ìlú Ìbàdàn jẹ́ pé lógúnlọ́gọ̀ àwọn èèyàn náà ni wọ́n wà níbẹ̀ níbi tí àwọn àti rí àwọn èèyàn jàǹkànjàǹkàn gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé Aishat Lawal pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì bẹ́ẹ̀ náà ni Yínká Ayéfẹ́lẹ́ dálùbọ̀lẹ̀ pẹ̀lú Àyùbá Adéwálé Àyùbá Mr Bonsue Fuji bẹ̀rẹ̀ àti rí gbogbo àwọn tí wọ́n láàmìlàaka ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n péjú pésẹ̀ síbi ìgbéyàwó ọ̀hún ṣùgbọ́n náà fọ́nrán kan láti rí ibi tí ọkọ ti dijú mọ́rí o Francis dijú mọ́rí tèpé títí tí wọ́n fi parí gba ayẹyẹ ọ̀hún eléyìí tí wọ́n ṣe ní ìgbéyàwó arákùnrin ọ̀hún ò tiẹ̀ rẹ́rìn-ín fún ìgbà kankan rárá bẹ́ẹ̀ ni ẹnìkan MS Tosin òun ni ó ṣe wá jáde wá ò tí ó fi sọ wípé òun rí ọ̀nà ọ̀rọ̀ yìí ní ọ̀nà ìlànà ọ̀tọ̀ pé perspective ọ̀tọ̀ ni lòun tún fi wò ní tòun o wípé tí ẹ bá wo bí àwọn èèyàn ṣe ń fa arákùnrin ọ̀hún káàkiri síbí sọ̀hún ní orí ẹ̀rọ ayélujára yẹ́rì wípé àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ òye wọn gẹ́gẹ́ bí ti MC Tosin sọ ó ní pé láìpẹ́ láì jìnnà náà ni ìyá arákùnrin ọ̀hún kú ìyẹn ẹni tó fẹ́ ọmọ Ṣọlá Ṣóbọ̀wálé wọ́n ní kò pẹ́ kó jìnnà ní ìyá rẹ̀ dágbére fáyé pé eléyìí ló fà á tí ó fi di ojúmọ́rí kankan bẹ́ẹ̀ o ní ẹnìkan sì fún lẹ́sẹ̀ ń bẹ̀ lójú ẹsẹ̀ wípé ọ̀rọ̀ eléyìí wọn ò lè gbà wọlé nítorí wípé ní ọdún 2024 oṣù kọkànlá November òun ni àwọn èdè kọjọ ṣe engagement èyàn ní orílẹ̀-èdè United Kingdom ní UK kó wá tó di wípé wá sórílẹ̀-èdè Nàìjíríà kan kó wá ṣe gbogbo ẹ̀tàn ráúráú wọn ni wípé bí ìyá rẹ̀ ṣe kú ìyá àwọn ò sọ wípé ìyá rẹ̀ ò kú ṣùgbọ́n ọdún tó kọjá ni ìyá ti kú sọ́ọ̀ ti sún òkú ọ̀hún ìyẹ̀tọ́ ti sún ìgbéyàwó ẹmọ́bìnú sí ọdún yìí pé eléyìí ló yẹ kó ti jára nù kúrò ní orí pé bóyá ìyá ló kú tó fi dojúrú pé jí ò bá ti da kò lórúkọ méjì àìdá ló jẹ́ bákan náà ẹnìkan ní wípé nígbà tí arákùnrin ọ̀hún sọ ìyá rẹ̀ lọ́dún 2024 tó wá sunkún tó ń dijú mọ́ ní ọdún 2026 ṣé ẹ̀rí wípé eléyìí ti ní nǹkan míì nínú wọn ní àfi bí ẹni wípé wọ́n fi agídí fi fẹ́ ọmọbìnrin tó fẹ́ yìí ni wípé wọ́n pè bóyá àwọn ò nífẹ̀ẹ́ ọmọbìnrin ọ̀hún kó tètè sọ wípé àwọn ò nífẹ̀ẹ́ wá di ìyàwó tọ́ka àwọn àgbọ̀ wọn ni wọ́n pé lẹ́yìn ìgbéyàwó bẹ́ẹ̀ ni ẹnìkan ní wípé ti dún ní kí àwọn ènìyàn fi ẹnu sí ọ̀rọ̀ ọ̀hún ni nítorí wípé even Ṣọlá Ṣóbọ̀wálé fúnra rẹ̀ gangan náà mọ̀ wípé kì í ṣe tó rọrùn kéèyàn sọ ẹni tí ó súnmọ́ lọ́nù gẹ́gẹ́ bí wípé kí ẹni ó tì kó dágbére fáyé ṣùgbọ́n wọ́n ní pé Ṣọlá Ṣóbọ̀wálé àti ọkọ rẹ̀ gbọ́ pé wọn ò fi bẹ́ẹ̀ dùn sí nǹkan tí wọ́n ní ọmọkùnrin ọ̀hún tí wọ́n ní wípé ó ṣe ní ojú àgbo tí wọ́n sì ní wípé àwọn ènìyàn wọ́n yọ̀ sí ní bu ẹnu àtẹ́lu arákùnrin ọ̀hún wípé kí ni ìbáwò kó ṣẹlẹ̀ tó wá mú ojú tó dì mọ́rí kankan kílẹ̀ náà rí sọ sí ẹ fi sí comment section ẹ jẹ́ ká gbọ́ ǹtẹ́yìn náà tí ẹ fẹ́ sọ sí bóyá lọ nígboro ayé ìlànà ká mú wa fún yín lórí ọ̀rọ̀ Francis ẹni tí ó fẹ́ ọmọ Ṣọlá Ṣóbọ̀wálé bí ó ṣe dijú mọ́rí tí ó lè jù pa ní ọjọ́ ìgbéyàwó yẹ kó jẹ́ ọjọ́ ayọ̀ lẹ́yìn ọmọ rẹ́rìn lọ rẹ́rìn bọ̀ ni ṣùgbọ́n kí ni ìdí tí ẹ̀yin lérò wípé ó fà á tí ọmọkùnrin ọ̀hún tí ó fi kojú rẹ̀ tí kò sì bá ẹnikẹ́ni fẹ́ yín pàápàá jùlọ ìyàwó rẹ̀ tó fẹ́ tí wọ́n fúnra wọn tí kò fi bá a fẹ́ ní ojú àgbo kò ní jù báyìí lọ fún ti sáà yìí tó bá tún rí nǹkan míì tàbí ìpò ẹ̀kẹ́